Àwọn agbébọn dáná sun ọba Alaye bíi Suya. Inú ìbànújẹ́ ńlá làwọn èèyàn ìlú Ọ̀ṣun-Òbòdù níjọba ìbílẹ̀ Ògùta nípínlẹ̀ Imo wà báyìí tí wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run pé kírú ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ nílùú náà lópin ọ̀sẹ̀ ọjọ́ 25 oṣù karùn-ún ọdún yìí má wáyé mọ́ nílùú ọ̀hún. Ohun tí wọ́n ló ṣokùnfà ìbànújẹ́ tó dé bá wọn yìí ni pé àwọn olubi ẹ̀dá kan tẹ́nìkan kò mọbi tí wọ́n ti wá ni wọ́n lọ rẹ́bù ọba Alaye ìlú náà, ọba Victor Ijeoma tí í ṣe ọba ìlú Ọ̀ṣun-Òbòdù lọ́nà tí wọ́n sì pa á sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀. Lẹ́yìn tí wọ́n pa á tán ni wọ́n tún dáná sun bí ẹran àpasun. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù karùn-ún ọdún yìí ni wọ́n láwọn agbébọn kan ṣàdédé dá ọkọ̀ ọba Victor Ijeoma dúró ní kòríta ìlú kan tí wọ́n ń pè ní Umuamaka tó jẹ́ alámúlétì ìlú ọba ọ̀hún tí wọ́n sì yìnbọn fún un. Nígbà tí wọ́n rí i pé ẹ̀mí bọ́ lára ẹ̀ ni wọ́n dáná sun òkú rẹ̀ mọ́nú ọkọ̀ rẹ̀ níbẹ̀. Ẹnìkan tó jẹ́ ọmọ bíbí ìlú ń gbélé tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ àmọ́ tí kò dárúkọ ara ẹ̀ sọ pé àwọn ọmọ ológun àtàwọn agbófinró ti wà nínú ìlú ọ̀hún àti láwọn agbègbè tó yí i ká bíi Izombe, Ngbele lójúnà àti lè rí àwọn amòòkùnṣìkà ẹ̀dá tó pa ọba náà mú. Ó ṣàlàyé síwájú sí i pé kì í ṣe ọba yìí nìkan ni wọ́n pa lọ́jọ́ náà, wọ́n tún pa olóyè àgbà kan tó ga jùlọ nílé rẹ̀ tó wà ní Ngbele lẹ́yìn tí wọ́n ṣekú pa orí adé náà tán. Ó ní ikú àwọn olórí ìlú méjèèjì yìí ti dá ìbẹ̀rù ńlá sọ́kàn àwọn olùgbé ìlú náà tí ọ̀pọ̀ nínú wọn sì ti ń sá kúrò nílùú. Ó ní lóòótọ́ làwọn agbófinró ti wà káàkiri ìlú ọ̀hún nítorí bí wọ́n ṣe ń dúró sáwọn oríta làwọn kan nínú wọn ń gbé ọkọ̀ wọn kiri bóyá wọn yóò rí àwọn ọ̀daràn tó hùwà láabi ọ̀hún mú. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ síjọba láti ṣàfikún àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà nílùú Ògùta àti agbègbè rẹ̀. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Imo ASP Henry Okoye tó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fáwọn oníròyìn sọ pé àwọn ọmọ ogun ti kún àwọn ọlọ́pàá lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà, wọ́n sì ti wà pẹ̀lú àwọn. Ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní kíkún. Ismail Adéẹ̀yọ ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.